ṣé Ọbasanjọ, Yaradua, Jonathan, Buhari tàbí Tinubu yìí ló ń ṣe wá ni àbí àwa là ń ṣera wa? Ọkùnrin kan báyìí wà tí wọ́n ń pè ní akọgbàtúgbàká. Ọkùnrin alágbára kan báyìí ni. Ìdí tí wọ́n ṣe ń pè é ní orúkọ báyìí ni pé kò sí ẹgbẹ́ tó lè kọ ebè oko tó. Ó ti kọ ebè 50 rí lẹ́ẹ̀kan, ó ti kọ 100, kódà ó ti kọ 500. Bó bá ti ń kọbè tó ń mu tábà, iṣẹ́ náà yóò máa lọ bí àrìrà ni. Ọjọ́ kan ló wá ń lérí pé òun yóò kọ 200 ebè lẹ́ẹ̀kan. 100 ni wọ́n ń pè ní 200. Ọkùnrin tó bá sì lè kọ ebè tó tó bẹ́ẹ̀ yẹn kò lè sí ẹlẹgbẹ́ ní gbogbo àdúgbò wọn. Òun lọkùnrin yìí bá gbéra ní kùtùkùtù. Ó ní lónìí lòun yóò kọ 200. Bó ti dé oko ló bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ó sì ti bá ọkàn ẹ̀ pinnu pé òun ò ní mu tábà rárá àfi ìgbà tí òun bá tó kọ 200. Bó sì ti wí ló ṣe o. Ó kọ 200 ebè náà tán kẹlẹlẹ. Ló bá jókòó sí ọ̀kan ibi tó ti parí ebè náà sí. Ó ní kí òun wá fi tábà lé e. Òun ló bá tọwọ́ bọ inú àpò ṣòkòtò ẹ̀ níbi tí agolo tábà máa ń gbé, àmọ́ kò rí i. Ó wá títí kò rí i. Ó wá ní ó lè jẹ́ pé ó ti jábọ́ sí ìsàlẹ̀ ebè tí òun kọ gbẹ̀yìn. Ló bá tú ebè ẹyọ kan náà ká. Kò rí i nísàlẹ̀ ibẹ̀ o. Ló bá tú èkejì tó tẹ̀lé. Kò tún rí i níbẹ̀. Ló bá tú ẹ̀kẹta tó tẹ̀lé. Ó sì ṣe bẹ́ẹ̀. Ó tú dé orí 10. Nígbà tí kò sì rí i, ó tú dé orí 20. Bẹ́ẹ̀ ló dé orí 50 tó ń tú àwọn ebè yìí ká pé ó ṣeé ṣe kó já lórí ebè tí òun kọ gbẹ̀yìn yìí lágolo tábà òun jábọ́ sí. Ó tú dé orí 100. Bẹ́ẹ̀ ni eré tó fi ń tú ebè náà ká ju eré tó fi kọ lọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tú àwọn ebè tó ti kọ yìí ká títí dé orí ibi tó ti bẹ̀rẹ̀. Nítòdodo, abẹ́ ebè àkọ́kọ́ tí ọkùnrin yìí kọ ni agolo tábà náà ti já sí. Ó sì ti kọ bèlè. Nígbà tó sì débẹ̀ lóòótọ́, ó bá agolo tábà rẹ̀ níbẹ̀. Àmọ́ gbogbo ebè 200 tó kọ náà ló ti túká yìí. Látìgbà náà ló sì ti gba orúkọ akọgbàtúgbàká. Nínú àwọn tí wọ́n ti ṣe olórí ìjọba Nàìjíríà láti ọdún 1985, bí èèyàn bá ń wá akọgbàtúgbàká tàbí tó bá fẹ́ mọ akọgbàtúgbàká, tó bá ti rí ọkùnrin sọ́jà tí wọ́n ń pè ní Ibrahim Badamasi Babangida, kí tọ̀hún má lọ síbì kankan mọ́. Akọgbàtúgbàká gan nìyẹn. Òun ló gbàjọba lọ́jọ́ 27 oṣù kẹjọ ọdún 1985. Ọmọ ọdún 44, 44 years péré ni. Ọkùnrin náà dé pẹ̀lú agbára àti iyì tó jẹ́ gbogbo ayé ló fẹ́ràn rẹ̀ tí wọ́n sì ń pariwo rẹ̀ kiri. Àmọ́ nígbà tí yóò lọ, èpè làwọn ọmọ Nàìjíríà fi sìn ín. Kódà òun náà kò lè dágbére nígbà tí yóò fi sá lọ. Ẹni máa lọ nílùú kì í ṣàyẹ̀wò. Òru ló fi bojú ńlọmọ ọkùnrin bá lọ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé gbogbo ayé ló ń pariwo pé òun ló hùwà ìbàjẹ́ nítorí ó ṣètò ìdìbò. MKO Abiola wọlé kò sì gbéjọba fún un. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ nígbà náà, ọ̀rọ̀ owó kíkó jẹ, ọ̀rọ̀ Délégíwá tí wọ́n fi bọ́ǹbù pa, ọ̀rọ̀ Gloria Okon tí wọ́n ló gbé kokéènì tí wọ́n dájọ́ ikú fún àmọ́ tí wọ́n tún ní wọ́n padà rí níbìkan, àti oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí lọ́rùn. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ti ṣetán láti foríjì yìí. Ìyẹn tó bá jẹ́ pé ó jẹ́ kí ìbò tó ṣètò náà kẹsẹ̀ járí kó yọ síbi rere. Àmọ́ ìbò náà kò yanjú síbi rere. Àwọn ọmọ Nàìjíríà sì kórìíra èdè góńgó. Àmọ́ kì í ṣe Babangida nìkan ni. Àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́. Ọmọ Nàìjíríà sì ni gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ bá Babangida ṣiṣẹ́ nígbà náà, púpọ̀ nínú wọn wà láàrin wa báyìí náà tí wọ́n ń pe ara wọn ní aṣáájú Nàìjíríà. Kódà Babangida fúnra ẹ̀ wà láyé tí àwọn olóṣèlú alápárùtù tó ń lọ sọ́dọ̀ ẹ̀ fún àmọ̀ràn ojoojúmọ́. Àfọ́jú da ẹ̀kọ́ tiẹ̀ nù. Ìyẹn ẹ̀kọ́ tó fẹ́ mu, ìwọ ní kó máa wo tiẹ̀. Tó bá jẹ́ oríran ni, ṣé ìbá da ẹ̀kọ́ tiẹ̀ tó fẹ́ mu nù ń dán? Bí Babangida bá ṣe dáadáa ni, ǹjẹ́ ayé Nàìjíríà ìbá rí bó ti rí lónìí yìí bí? Àmọ́ bí òun ti ṣe rí yẹn gan-an, bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń lọ sọ́dọ̀ ẹ̀ lónìí yìí ṣe rí. Ní orílẹ̀-èdè tó bá dára, bí àwọn ìjọba tuntun ibẹ̀ bá dájọ́ ikú fún Babangida pé ó bàlú wọn jẹ́, ó bá yé àwọn èèyàn jẹ́, ẹ̀wọ̀n ní bá wà. Tí gbogbo olóṣèlú yìí bá sì máa fi tirẹ̀ kọ́gbọ́n pé ìyà ẹ̀ṣẹ̀ ló ń jẹ
tí ẹnikẹ́ni tó bá sì gbàjọba ìbá máa fi tirẹ̀ ṣe àríkọ́gbọ́n pé olórí ìjọba tó bá ṣe aburú yóò bá a. àmọ́ kàkà bẹ́ẹ̀ ọ̀dọ̀ Babangida yìí làwọn púpọ̀ ń sá lọ tí wọ́n bá ti fẹ́ di ààrẹ torí òun ni wọ́n rí bí aṣáájú wọn. ìdí ni pé gbogbo aburú Babangida tí à ń wí yìí kì í ṣe òun nìkan ló ṣe é. ọ̀pọ̀ àwọn tí wọ́n sì ń pe ara wọn ní aṣáájú wa títí dòní ni wọ́n jọ ṣe. lára àwọn tí wọ́n bá ìjọba Babangida ṣiṣẹ́ tàbí tí wọ́n dipò pàtàkì mú lásìkò ìjọba rẹ̀ yìí ni Obitu Ukwe, Augustus Aihomu, Sani Abacha, Ernest Shonekan, Alani Akinrinade, Jubril Aminu, Su Okongu, Gado Nasco, Olufalaye, Tam David West, Alhaji Abubakar Alhaji, Domkat Bali, Babs Fafunwa, Professor Bọ́lájí Akínyẹmí, Professor Wọlé Ṣóyínká, Tony Momo, Professor Momoruyi, Professor Ibrahim Gambari, Professor Túndé Adéníran, Professor Ben Nwabwese, Professor Jerry Gana, Uche Chukwumereje, Dàpọ̀ Sàrùmí, Tony Anini, Tom Ikimi, Yoshia Ayu, Bọ́lá Ajíbọ́lá, Bọ́lá Tinubu, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Michael Ọ̀tẹ́dọ́lá, Kọ́lápọ̀ Ìṣọ̀lá, Bámidélé Olúmilúà, Isiaka Adélékè, Olúṣẹ́gun Àgàgú, Alex Akínyẹlé, Tọ́lá Adéníyì, Dúró Ọ̀nàbulé àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn èèyàn yìí pátá ni wọ́n wà láyé, wọ́n wà láàyè, kódà púpọ̀ wọn ló wà láàyè rere nígbà tí Babangida ń ṣe gbogbo aburú tó ṣe. Bí àwọn kan nínú wọn ti ń pariwo pé Babangida ń bàlújẹ́, bẹ́ẹ̀ ni àwọn púpọ̀ ń sọ pé Babangida gan ló ń tún Nàìjíríà ṣe torí òun ló ń ṣe ohun tó dára jùlọ. Paríparí èsì ni púpọ̀ nínú àwọn aráàlú bí ẹni méjì bá dìde tí wọ́n bá ní eléyìí kò ní í dáa o, a kò ní í gbà. Àwọn mẹ́jọ yóò dìde láti takò ó. Bí àwọn kan bá sì ní àwọn yóò ṣe ìwọ́de kí ọlọ́jà má tajà tàbí kí ẹnikẹ́ni má jáde nítorí ìnínilára ìjọba yìí, àwọn aráàlú fúnra wọn náà ni yóò máa pariwo pé kí wọ́n má dí àwọn lọ́wọ́ ọ̀nà oúnjẹ tàwọn o. èyí ló fi jẹ́ púpọ̀ nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Babangida yìí, àwọn náà ni wọ́n sì ń ṣe olórí wa títí dòní yìí o. ìyẹn ló ṣe jẹ́ pé nígbà tí ìnira dé tààrà láyé Babangida yìí tó sì fi ìtìjú sá lọ láì dúró kẹ́rù, àwọn aráàlú ń retí ìjọba rere lọ́wọ́ ẹni tí wọn yóò tún gbé e fún. Pẹ̀lú bí Babangida ṣe ya pàpàǹlagi tó nílé ìjọba yìí, èèyàn yóò ti rò pé ẹnikẹ́ni tó bá gbàjọba lọ́wọ́ ẹ̀ yóò ṣe Nàìjíríà dáadáa débi pé kíá làwọn èèyàn yóò gbàgbé Babangida nítorí aburú tó ṣe, táwọn ọmọ Nàìjíríà yóò sì máa yọ̀ pé àwọn níjọba rere. Nítorí kí Babangida tó lọ, náírà 9 àti kọ́bọ̀ 11 kásà ní náírà 10 ni wọ́n ń ṣẹ́ dọ́là kan o. ìyẹn ni pé tí èèyàn bá ní náírà 10 lọ́wọ́ yóò gba dọ́là kan. bẹ́ẹ̀ ni owó lítà epo kò tó náírà kan nítorí 70 kọ́bọ̀ ní lítà epo bẹntiróòlù kan o. gbogbo ọmọ Nàìjíríà ti wá rò pé bí ìjọba tuntun bá ti dé owó epo yóò wálẹ̀, náírà yóò sì borí dọ́là, nígbà tó ṣe pé ìgbà kan ti wà ní 1983 tí náírà kan ju dọ́là lọ. ṣùgbọ́n Ernest Shonekan gbàjọba lọ́jọ́ 17 oṣù kẹjọ 1993. bó sì ti dé gbàrà, ohun tó kọ́ ṣe ni láti fi owó kún owó epo bẹntiróòlù. ń lépo tí wọ́n rà ní 70 kọ́bọ̀ fún lítà kan bá sáré di náírà 5 náírà. lójú ẹsẹ̀ náà lówó dọ́là ti lọ sókè tó di náírà 21 sí dọ́là kan 21 náírà. lóhun tí wọ́n ń ṣẹ́ ní náírà 10 tẹ́lẹ̀, ní nǹkan bá dàrú lẹ́sẹ̀ kan náà. gbogbo ayé sì rí i pé ìjọba ilé yìí ò lè mú dáadáa kan bá wa. ohun tí kò ṣe jẹ́ kí wọ́n dárò ẹ̀ nígbà tí Sani Abacha àti Ọládìpọ̀ Díyà fìbọn gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 1993 yìí kan náà nìyẹn. ìjọba rẹ̀ kò tu ẹnikẹ́ni lára ni. kódà àwọn èèyàn sọ pé ìjọba Babangida tí wọ́n tilẹ̀ ń sọ pé kò dáa tún bẹ́tà eléyìí jàre. bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n jọ bá Babangida ṣiṣẹ́ náà ni wọ́n jọ wà níbẹ̀ o. àwọn bíi Sani Abacha fúnra ẹ̀, Joshua Dongoyaro, David Mark, Jerry Gana, Kúforíjì Olúbí, Clement Akpangbo, Uche Chukwumereje, Aminu Sale, Matthew Mbu, Adelusi Adeluyi, Dàpọ̀ Sàrùmí, Sani Abacha, Bọ́lá Àfọ̀njá, Donald Etebet, Barnabas Gemade, Bashir Dahatu àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pẹ̀lú ẹ̀ náà, àwọn ọmọ Nàìjíríà kò gbà pé wọ́n ṣèjọba yìí dáadáa. èpè ni wọ́n sì fi sin Shonekan náà lọ. kò sì sẹ́ni
tó káàánú ẹ̀ pẹ́ wọ́n ní ó pẹ́ kí wọ́n tó fìmọ́lé dànù nílé ìjọba nígbà náà ni Sani Abacha dé. nígbàrà tí Sani Abacha gbàjọba níṣẹ́ ni púpọ̀ ọmọ Nàìjíríà fò sókè àwọn míín gbàlù pàápàá tí wọ́n ń jó. ìbínú ti Ibrahim Babangida akọgbátúgbàká àti ti Ernest Shonekan bàbá fìdí hẹ́ tí wọ́n gbà pé ọ̀dàlẹ̀ ni nítorí ọmọ Abẹ́òkúta ni MKO Abiola tí wọ́n dìbò yàn sípò ọmọ Abẹ́òkúta sì lòun náà táwọn Babangida lò fún un àti ìgbàgbọ́ pé bí Abacha ti dé yìí yóò dájọba padà fún Abiola ohun tí wọ́n fi fẹ́ràn Abacha nígbà tó kọ́kọ́ dé nìyẹn. àwọn èèyàn sì fẹ́ràn ẹ̀ débi pé wọ́n ń kí i káàbọ̀ wọ́n lólórí àwọn ti dé àgàgà nígbà tó fẹ́ yan àwọn tó máa bá a ṣiṣẹ́ tó pe Abiola pé kó mú àwọn èèyàn tirẹ̀ sínú ìjọba òun nígbà tí wọ́n sì wo àwọn tí wọ́n wà nínú ìjọba Abacha nígbà náà ìdùnnú làwọn ọmọ Nàìjíríà fọ́ sí. nígbà tó sì ti rí àwọn ọmọ Yorùbá kan kó sínú ìjọba rẹ̀ gbogbo Yorùbá ló fẹ́rẹ̀ máa pọ́n létèlá tí àwọn Ìgbò àti ará Niger Delta sì fi ìfẹ́ hàn sí gan-an. Abacha ṣe kinní kan tó fi ya àwọn ọmọ Nàìjíríà lẹ́nu yẹn náà ni pé bí a bá ti yọwọ́ ìjọba Yakubu Gowon kò tún síjọba ológun kan tó kó àwọn aráàlú tí kìí ṣe ológun sínú ìgbìmọ̀ wọn bíi ti Abacha. àmọ́ kìí tún ṣe bẹ́ẹ̀ nìkan Abacha fi Yorùbá ṣe gbákejì ẹ̀ èèyàn Ọládìpọ̀ Díyà bẹ́ẹ̀ ló sì fi àwọn èèyàn tí wọ́n ti jẹ́ alátakò Babangida tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú SDP àti àwọn tí wọ́n ń jà fún ọ̀rọ̀ June 12 ti pẹ́ sínú ìjọba náà. wọ́n sọ fún gbogbo ayé pé MKO Abiola fúnra ẹ̀ ló fa àwọn kalẹ̀ torí MKO Abiola ní ìjọba Abacha wá láti fi oṣù díẹ̀ tún un tó bàjẹ́ ṣe ni yóò sì gbéjọba padà fóun tó bá ti tún un ṣe tán. ohun tó gbé àwọn èèyàn bíi Baba Gana Kingibe tí í ṣe gbákejì Abiola fúnra ẹ̀ Lateef Káyọ̀dé Jákàndé Ebenezer Babátọ́pẹ́ Wọlé Òyelẹ́sẹ̀ Olú Ọ̀nàgorúwà àtàwọn míín bẹ́ẹ̀ dẹnu ìjọba Abacha nìyẹn. bó ti ń ṣe báyìí nínú àwọn ọmọ Nàìjíríà ń dùn ṣẹ̀kẹ̀ tí wọ́n ń pariwo Sani Abacha tí àwọn míín sì bẹ̀rẹ̀ sí kì í ní oríkì ilé wọn. àwọn ọmọ Nàìjíríà yìí kò rántí pé gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣèjọba tuntun yìí àwọn náà ni wọ́n ti wà nínú ìjọba ìjẹta tí wọ́n wà nínú ìjọba àná àwọn èèyàn yìí kan náà ni. ohun tí Abacha ń sọ làwọn ń gbọ́ ó pẹ́ kí wọ́n tó mọ̀ pé gbogbo ẹ̀ pátá ẹ̀tàn ni àfìgbà tí gbangba dẹkùn tí kedere bẹ́ẹ̀ wò nígbà náà ni nǹkan bẹ̀rẹ̀ sí í le koko fáwọn ọmọ Nàìjíríà gbogbo ó lè mọ́ wọn lára débi pé àwọn náà pariwo pé àwọn ò ríru eléyìí rí kò sì sẹ́ni tí yóò gbàgbé Abacha nílẹ̀ yìí bọ̀rọ̀bọ̀rọ̀. àmọ́ ṣé Abacha nìkan ni àwọn wo ló wà nínú ìjọba Abacha yìí àwọn wo ni wọ́n bá a ṣiṣẹ́ ṣé ọmọ Nàìjíríà ni wọ́n ní àbí ọmọ Ghana kí ló ń ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà tó jẹ́ bí ìjọba kan bá dé gbogbo wa yóò pariwo gèè pé ẹni tí a fẹ́ ló dé yìí àmọ́ lẹ́yìn ọdún kan tí a ó sì ti múra láti fi èpè sí í jáde. ṣé Babangida ni àbí Abacha àbí Ọbasanjọ àbí Yaradua tàbí Jonathan àbí Buhari àbí Tinubu yìí ni kò dáa ni àbí àwọn ọmọ Nàìjíríà fúnra wa. ẹ jẹ́ ká máa bá a bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. èyí ni ìjìnlẹ̀ ọ̀rọ̀ láti ẹnu àgbàlagbà èyí tí Ọláyíwọlá Alága ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.